gẹ́gẹ́ bí olórí ẹbí bàtà tí bàbá bọ́ wá bọ́lẹ̀ èmi gan ò lè wọ̀ mo ṣe wá mọ irú ẹrù tí bàbá wa ń gbé ni. bí Adéyẹmí bá ti jí ire àbùṣebùṣe láìwọlá kòkòkòkòkòkò bí wá agbára bí ọ̀tá ta. èmi ni amòfin Israel Babatunde Adeyemi ọmọ àkọ́bí ọkùnrin bàbá wa tó ṣolóògbé láàfin ọba Lámídì Ọláìwọlá Adéyẹmí di kẹta Alaafin of Oyo'S. nígbà tí ara bàbá fẹ́ra kù díẹ̀ tára rẹ̀ tí wọ́n tó rẹ̀ wọ́n díẹ̀ a gbé wọn láti Ìbàdàn lọ sí ọ̀dọ̀ hospital ńlá tó ń pè ní Teaching Hospital ní Adó Èkìtì. ìjọ Sunday ni a gbé wọn lọ sí nìbàdàn láti gbé wọn. ọ̀rẹ́ wọn tímọ́tímọ́ amòfin àgbà SAN bàbá Afẹ́ Babalọ́lá wọ́n ṣe gudu méje wọ́n ṣe yàyà. àwọn ni mo ké sí pé tó a fẹ́ gbé bàbá wa o. in fact àti kọ́kọ́ fẹ́ gbé àwọn gan ti plan pé ká lọ sí ìlú òyìnbó. mo wá advice wọn pé ẹ má jẹ́ ká tí ì lọ. irú ẹ̀yin báyìí tẹ́ lórúkọ ó bẹ́tà ká ṣe nǹkan tó ń pè ní medicals níbí. tẹ́ẹ̀bà tiẹ̀ wá lọ àwọn bàbá Afẹ́ báwọn ní hospital ńlá wọ́n dẹ̀ ní gbogbo equipment tó ń fi wúyàn pé ẹ ká kọ́ lọ síbẹ̀ tí wọ́n bá ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kán ṣe níbi test a lè wá wọ́n wá rí ìfà wa. Sunday la gbé wọn lọ ìmúṣẹ́ wọ́n fẹ́ lọ́njọ́ Saturday ìyàwó mi ló wà nígbà yá lọ́njọ́ Wednesday ká lọ wọn so adẹ̀gbéra atẹ̀kọ̀ lọ létí àlọ́ wọn ní Wednesday yẹn wọ́n dẹ̀ ti ń ṣe dáadáa àbá wọn ẹ̀ ti ń ka pépà òun kábíyèsí máa ka pépà yẹn pé he's always reading always studying pé ara ti yá adẹ̀jọ́ sọ̀rọ̀ pé tó bàbá kábíyèsí ẹ jẹ́ kí n lọ kí àwọn bàbá Afẹ́ o fún ìtọ́jú tó ń fún yín o wọ́n ní kí n lọ mo dẹ̀ rí bàbá wa Afẹ́ mo dúpẹ́ lọ́wọ́ wọn fún ìtọ́jú tó ń fún bàbá wa pé ìgbà tí máa fi padà wọ́n ti ń sùn wọ́n ní kí ká má disturb wọn tó bá di Saturday á padà wá. alẹ́ Friday ni bàbá pè mí pé tó lọ́yà bàbá ti lè bí àgbà ń rí o. ikú tí ké mọ̀mọ́ kó tó pa ni ikú àrùn òfò ohun àdánù àtàndá ikú tí kú ò gbọdọ̀ pa Adéyẹmí wá sanwó bàbá àrùn tárùn ò gbọdọ̀ ṣe òfò tó fò gbọdọ̀ ṣe bàbá yín àkọ́bá ilé ni ó àdábá òde àdábá ilé ọmọ àkọ́bá òde ikú tí pọmọ tí bàbá dúpẹ́ l'Adéyẹmí. àwọn tó tán bí wa àwọn tó wà ní ìkíà ètò bọ́n ṣe ń sin ọba wọ́n mọ nǹkan tó yẹ kán ṣe kò ń ṣe nǹkan tí àwa lè dábò ìtù káwa lè nǹkan tó so mọ́ Aláàfin ó lè o irú àwọn ọmọ kékeré báyìí làwọn àwọ̀ gbọ́dọ̀ dá sí. ó ní bọ́n ṣe ń sin wọ́n dẹ̀ mọ ìṣẹ̀dálẹ̀. Aláàfin ò ń ṣe òkú Aláàfin ò ń ṣe nǹkan tẹ́nìkan kan lè bí nǹkan ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí kò sí nǹkan tí nǹkan lè dábò ìtù bọ́ àwọn bàbá wa àwọn tó wà ní díẹ̀ tó wà ní ìkẹ́ àyẹn wọ́n mọ nǹkan tó yẹ kán ṣe. mo dẹ̀ mọ̀ pé wọ́n ti ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe. fún ẹ̀yin àwa ọmọ ìsìn tí a máa ń wo bẹ̀rẹ̀ àtúm wọ́n ń ṣe bẹ́ẹ̀ fáwọn ọba o ìgbà míì ẹ̀ tiẹ̀ ní nǹkan àwọn èṣù tó máa ṣe àwọn òní síbẹ̀ tó nípa orí Aláàfin ó kọjá nǹkan tèmi lè dá sí. àwọn tó jẹ́ bàbá fún wa àwọn tó mọ̀ ń pẹ̀ àwọn oníṣẹ̀dálẹ̀ àwọn olóyè ńláńlá àwọn oníṣẹ̀ṣe wọ́n ti ṣe nǹkan tó yẹ kán ṣe. òkú Aláàfin ò ń ṣe nǹkan tí wọ́n máa discuss publicly tó yẹ páyé dáyé fọ́rákálé tí wọ́n ń gbé gbogbo picture òkú wọ́n ń ṣe bẹ́ẹ̀ láyé àtijọ́ but a mọ̀ pé ìgbà tí ń yí but nípa orí wọn yẹn èmi ò lè dáhùn sí yẹn ó kọjá agbára mi. àkọ́bá ilé ni ó àdábá òde àdábá ilé ọmọ àkọ́bá òde ikú tí pọmọ tí bàbá dúpẹ́ l'Adéyẹmí. gẹ́gẹ́ bí olórí ẹbí mo sọ fún yín bàtà tí bàbá bọ́ wá bọ́lẹ̀ èmi gan ò lè wọ̀ ṣé mi yín mo gẹ́gẹ́ bí olórí ẹbí mo ń ṣe lágbára Ọlọ́run
mo ṣe wá mọ irú ẹrù tí bàbá wa ń gbé ni ṣe pé bàbá wa ó jẹ́ àbáwọ̀ pé ó jẹ́ ọba ó tún jẹ́ àwọn èèyàn tẹ́yàn máa ń bá so àdúrà ìwọ̀n bá tèmi ń ṣe ni pé láti first of all kí a ṣera wa lọ́kàn ẹ̀wọ̀n tí bàbá tó bí yín tó bá kọ́ kú ìbànújẹ́ máa ń kọ́ àmì ìrẹ̀wẹ̀sì akọ́bá gbogbo wa so gẹ́gẹ́ bí olórí ẹbí àdúrà ni mò ń gbà k'Ọlọ́run ràn mí lọ́wọ́ láti lè bring every ká lè unite ká ṣe ara oṣooṣù ọ̀wọ̀ mo fẹ́ fi dẹ́ ẹ lójú pé gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe nípa ọ̀rọ̀ ìyàwó àti ìtọ́jú wọn gbogbo ẹ̀ náà là ń ṣe lábẹ́lẹ̀ à ń ṣèpàdé so bàbá wa náà tó kó tó kú ti ṣàwọn ètò gbogbo ẹ̀ náà ni à ń yanjú gbogbo ṣe kan tá lè máa sọ nínú pages nínú móhùnmáwòrán báyìí tó wà di tọrọ fọ́kálé kábíyèsí ti fún wa ní good education he has made us to be independent ká dá dúró ká má gbẹ́kẹ̀lé ẹnì kankan so nípa pé kí láà jẹ kí láà mú Ọlọ́run ti ràn àwa lọ́wọ́ àwa tá a jẹ́ àgbàlagbà pé kábíyèsí wọ́n mú ẹ̀kọ́ lọ́kùnkúndùn gbogbo wa ni wọ́n train gbogbo aládẹ ní gbogbo àwọn àbúrò mi náà ní àfojúsùn kábíyèsí kọ́ dáadáa. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Alaafin Of Oyo'S. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.